ń ṣàdúrà fún yín wọ́n ní kẹ́ ẹ pẹ́ láàfin wọ́n ní kẹ́ àwọn ó wu àwọn káwọn jọ lò gbà yí pẹ́pẹ́pẹ́ ẹ sì jọ lò pẹ́ wọ́n mọ rí ìwé tẹ́ ẹ ṣe wọ́n sì mọ rí àdúró tì yín wọ́n mọ rí àdúró tì yín. àyọ̀wọ́ èyí ẹ̀dẹ́lẹ̀ ẹ má bínú ó kẹ̀kẹ́ sí i ó kú méjì sí ó yá lẹ́ẹ̀kọ̀kẹ́ kábíyèsí ó yá 1 2 go kábíyèsí ó kábíyèsí àdúrà àkọ́kọ́ yẹn aláwọ̀ ẹ̀kọ́ I love you very much. ẹ̀ndílẹ̀ ó kẹ̀kẹ́ sí i kábíyèsí ẹ má bínú ó kẹ̀kẹ́ sí ẹ̀yin lóye yìí ó yá 1 2 go. Àbá àkọlọ́ba àwọn pé ọmọ yìí sì mọ̀ mi ó ń ṣe mí bí mo ṣe darúgbó tó yìí. Bẹ́ẹ̀ ààrẹ rẹ náà ọmọ yìí. Ẹ ṣeun bàbá ẹgbẹ́ránlẹ̀ ẹ̀yọ́ lóye yìí ẹ ti ṣe bẹ́ẹ̀ gbogbo ọmọ ẹlẹ́dọ́kọ̀ bàbá sọba lójú ní àdìrò òmùsọ̀ ẹ̀fọ́ ṣe bá ṣe máa ṣe ni ọmọlẹ́bí ilé ààrẹ ẹ̀yin dà gbogbo ọmọlẹ́bí pátá gbogbo ọmọlé ààrẹ ẹ̀yin dà àtẹ̀tẹ̀wọ̀ jíǹsì àtẹ̀tẹ̀wọ̀ kápáàsì kábíyèsí ti kí yín ó ti ṣàdúrà ẹ tí àtẹ̀lé ẹ̀kẹ́ sí. Nínú kẹ̀kẹ́ sí tí mo wọ́n fi ṣàdúrà bóyá. Gbogbo ọmọdé ààrẹ pátá ẹ ṣe pẹ́ ẹ sì ṣe jìnnà o. Obìnrin ilé ààrẹ wọ́n rí kàmàdù rí. Gbogbo ọmọ ìlú Òfìkì àtàwọn obìnrin ilé pátá ẹ máa bọ̀ ẹ wá kí kábíyèsí lọ́pọ̀ ẹ̀kẹ́ 1 2 go. Kábíyèsí ọba Gbẹ́ngà Àdìgún wọ́n kí yín o aláìlúwà ọ̀rí ọ̀rọ̀ obìnrin lé ó ń kí ọkọ Àdìgún ẹ̀dú lẹ́nu ẹ̀ ó ti jẹ owó tí yóò bá ká. Ẹ ṣeun Ọlọ́run mú ọmọ yẹn obìnrin lé gbogbo ẹ̀yin ọmọ ìlú pátá lẹ́yìn bàbá yìí ẹ̀ ní jádànù. Wow.
ká jókòó. Yes. A ti wọnú ètò yẹn dáadáa. Ibi tó yẹ ká ṣe. Àwọn kan ló ń ṣàtọ̀ fún bàbá yìí. Ẹ̀yin kan ẹ ṣe o. Ẹ ṣe. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ibi tí mo ń sọ ni pé àwọn Muslim Council ló ń kí bàbá yìí lábẹ́ bàbá àmàmù. Ìmáàmù ti ìlú Òfìkìnbí one shot salute. Ọ̀ya ẹni àkọ́kọ́ aláwọ̀ ẹkùn. Àbí kí n máa wá gbọ́ fìkìní torí gbogbo gbà ẹ tó bá ti kàn àkọ́kọ́ o fẹ́ yìnbọn bọ́ síwájú aláwọ̀ ẹkùn má dojúkọ kábíyèsí o lóòótọ́ ọwọ́ alẹ́ o àbí kábíyèsí ọwọ́ alẹ́ ṣùgbọ́n àìṣe mójútáyé àkìṣe. Number 4. Mo bá ti yìí mo fẹ́ kó yìí sí ńlá ni ṣùgbọ́n tí kò láyò ẹ ṣeun adúpẹ́ ẹ máa lọ ẹ ṣeun.